Ni mọ̀mọ́ yín wá sọ pé gbogbo èèyàn ló fẹ́ sọ̀rọ̀ lórí social media o. Everybody should vomit her name from the mọ̀mọ́ ní fi yín lẹ̀ bí eléyìí la ṣe gbẹ́sẹ̀ lé yín lọ́rùn. No leave no transfer kò sí pé kíní lọ anywhere. Ṣé ń gbọ́? Ẹ̀yin ti gbàgbé ni ẹni tó ṣu ló gbàgbé àwọn tó kó o gbàgbé o mọ̀mọ́. Ẹ rántí gbà tẹ́ ń jẹ gíàṣẹ. Ẹ kò yẹ kẹ́ ẹ wá sọ pé ká fi yín lẹ̀ bí tìbò. Mọ̀mọ́ ẹ máa jẹ gbakú ni. Ẹ máa ṣe kí ni ẹ máa jẹ ìyàwó ni lọ́wọ́ wa bẹ́ẹ̀ ni. Ẹ̀yin ìṣèkàsọ ọmọ ọlọ́mọ ẹ fẹ́ bá tiẹ̀ jẹ́ ọpẹ́lọpẹ́ Ọlọ́run ò gbà fún yín nísìnyí tí ká yẹn ìkà tẹ́ ẹ ṣe tó wá dà lẹ́yìn lórí ẹ wá ní gbogbo èèyàn ló fẹ́ sọ̀rọ̀ kí ló tán the dragging it don't reach you it dey pain you. Ṣé bẹ́ẹ̀ sọ pé kò sí nǹkan tó fẹ́ sọ wọ́n pa yín so wọ́n lè dùn yín to this point. Ṣé bẹ́ẹ̀ sọ pé kò sí nǹkan kan téèyàn lè fi bu yín kí ló wá dé tẹ́ wá sọ pé kọ́ fi yín lẹ̀ kọ́ forúkọ yín lẹ̀ no be you start am. Yín lẹ sọ pé kí ló fẹ́ fi bú mi kí ló fẹ́ fi ọ̀rọ̀ yẹn ti dùn yín sí yín o àdẹ̀ tí wà bẹ̀rẹ̀ ẹ̀yin ní sùúrù ẹ jẹ́ kí dọ́kàsì da àwọn nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ sílẹ̀ ni ìgbà yẹn lẹ́sẹ̀ máa wá rí ṣó ẹ jẹ́ kó da gbogbo nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ sílẹ̀ ṣé mo pẹ́ ti da ti yín lẹ̀ ìgbà tẹ́yìn ṣe rádaràda kò sẹ́nibọ̀dì tó mú yín sọ ẹ̀yin sì ní sùúrù àní ọ máa pẹ́ ní ìmọ̀ akàn yín àti ẹ̀ tí bẹ̀rẹ̀ ẹ̀yin gan lẹ́ ibi tá a délé ni ẹ̀yin gan lẹ́ gbé wa débẹ̀ náà. No be you they said that ti bá parí birthday I'm bringing evidence. Allah wọ́n jẹ́ àtẹ. Mọ̀mọ́ tó fẹ́ bring evidence gan ò ní péjì. Ò ní péjì. I'm bringing all the screenshots. Gbogbo voice note ẹ̀ wà mí. Kí ló fẹ́ fi bú mi? Mọ̀mọ́ ó ti wá dùn yẹn sí. Ẹ wá sọ pé kò sí nǹkan kàn forúkọ yín lẹ̀ ní fílẹ̀ ó yá kí lẹ fẹ́ ṣe sí. Ẹ dẹ̀ pẹ̀lẹ́ ẹkú ìnáwó ẹkú globalization odó ti wọnú warriors ti wọ warriors máa ṣàyẹn pa ni mọ̀mọ́ ẹ tún ti fẹ́ lọ jẹ kóńdó lórí ń bẹ̀yìn àwọn warriors wọ́n máa fi ewé yín wọ́n máa fi ṣe kíni wọ́n máa fi ṣàgbo báyìí wọ́n máa gbo yín báyìí mọ́lẹ̀ ẹ̀yin àgbàdá ti dàtí àgbàrédèrèdè àkùkọ gàgàrà tí ò fẹ́ kí mi nǹkan well done káàsì congratulations oh my dear mi ò mọ nǹkan tó ṣe o mo ṣáà rí báwọn èèyàn congratulate ẹ I don't even have time to even read the congratulation message I just saw people saying congratulations my dear congratulations ní ọ̀dọ̀ tèmi wípé o ṣẹ́gun àwọn ọ̀tá ẹ̀ congratulations wípé ibi tí o gbà kọjá làwọn kan gbà rẹ sọdá congratulations wípé bó ṣe wù wọ́n kó rí fún ẹ Ọlọ́run ò jẹ́ kó rí bẹ́ẹ̀ fún ẹ Dorcas ọmọ Adéyínká ọmọ ní ẹjọ́ congratulations àwa mọ̀ yẹ o a mọ̀ nǹkan tó ń ṣe o bẹ́ẹ̀ ni a mọ̀ nǹkan tó ń ṣe a dẹ̀ mọ̀ pé jealousy ló ń pa gbogbo ọkùnrin lórí social media they want to be like you they want to steal your spark they want to shine like you báwo ló ṣe ń ṣe náà ṣé òun nìkan ni bẹ́ẹ̀ ni òun nìkan ni ẹ lè ràn ní ìyálàjà yín ò lè ràn ní bẹ́ẹ̀ ni ìyálàjà yín kò lè ràn ní na only how bẹ́ẹ̀ ni and you know that na wetin dey pain you now you dey run o we never start you come dey run everybody want to talk on social media tell them to leave your name alone mama how we go leave you alone when you don jẹgi àṣẹ for us igi àṣẹ tẹ jẹ òun ló ṣiṣẹ́ yìí náà tó bá yẹ pé tí mo ẹ̀ bá má ti jẹgi àṣẹ igi àṣẹ yín góòlù gbọ́kọ̀gbọ̀ kan ní fi yín lẹ̀ mọ́mọ́ bẹ́ẹ̀ ṣe rò pé ẹ fẹ́ fi dọ̀kásì pọ̀wó ẹ fẹ́ báyìí dọ̀kásì jẹ tẹ fẹ́ fi pọ̀wó àwọn gan àrùn ti yín a máa rún gẹ́gẹ́gẹ́ bí gúgúrú báyìí ni a máa fi pọ̀wó bẹ́ẹ̀ ni mọ̀mọ́ dín mọ̀mọ́ náà maniac a máa kí lẹ̀ sọ yìí nǹkan tẹ́ ẹ ṣe fún yẹn ẹ̀fẹ́ kan ṣe fún yín tí ò tí ì dẹ̀ a máa pe ara dáhùn báyìí tó máa wá ṣe rẹ́kọ̀dì ẹ máa ní ẹ wò ẹ ní jẹ́ tán lórí social media ẹ ṣáà ní sùúrù o ṣáà àwa tẹ ní sùúrù sí ni kí dọ́kàsì kó da gbogbo nǹkan yẹn lẹ̀ kí ṣó yẹn wá bẹ̀rẹ̀ ní pẹrẹwu kí ẹ̀sìn yẹn bàbá yín gbé tírélà Dangote wá torí kò ní lè kó ẹ̀sìn yín nígbà tẹ́sìn bá máa bẹ̀rẹ̀ ṣó ti yé ṣe ti rí bẹ́ẹ̀ ti ṣe wọ́n yẹn ti ṣe tán kò sí nǹkan kan lọ́wọ́ yín mọ́ gbogbo irọ́ tẹ pa after my birthday social media we go ṣe kinní kan I'm going to shut down social media lórí irọ́ ìyá wọn lókè lọ ẹ pẹ̀lẹ́ o ẹ dẹ̀ káàbọ̀ sínú warriors Lizzy mà kó àlejò ìyá mi kó àlejò àwọn wèrè olórí burúkú yìí tí wọn bàbá dọ́ka sì dà wọn ní dọ́dọ̀ ẹ o kó àlejò my dear moving on
mo rí update t'Alábìkẹ́ ṣe mọ̀mọ́ ẹ wo ọ̀rọ̀ tí yín we are still coming back to it mo rí update t'Alábìkẹ́ ṣe ó ṣe show fún Zimama àti Amebo first thing first ẹ jẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ Zimama náà báwo ni olórí ẹrú ní ìlú ibì kan ṣe máa pè èèyàn míì lólórí ẹrú nílùú ibòmí ìwọ tó yẹ kó wọ́n bọ́ wedding gown sí ẹ lọ́rùn are you mad? Zimama jọ̀wọ́ kí ni ìyàtọ̀ Alábìkẹ́ tẹ̀ ṣe níṣẹ́ lọ́wọ́ ìwọ ò ní nǹkan kan tó ń ṣe mo gbọ́ mo yà ni wọ́n ṣe Alábìkẹ́ ṣì níṣẹ́ lọ́wọ́ you don't have anything done Zimama gọ̀ǹbọ̀dí ló ń ṣe kiri lórí social media àǹtí mi ni ó dẹ̀ lọ́mọ ìyá o àwọn ọmọ yẹ ọlọ́run má jẹ́ àgbèkúrú jẹ lọ́wọ́ ọ̀tá o ó dẹ̀ lọ́mọ ìyá o bọ̀ torí pé wọn ò jẹ́ nǹkan kan náà ayé torí owó kọ́ ló fi lọ gọ̀ǹbọ̀dí pẹ̀lú Lizzy ni torí pé o gbọ́ pé Lizzy san owó èlò gan ló fún MHM gbogbo by 100,000 50,000 150 torí ẹ̀kọ́ ló ṣe lọ gọ̀ǹbọ̀dí pẹ̀lú Lizzy pẹ̀lú alátẹnujẹ ìwọ gangan alátẹnujẹ torí nǹkan tó máa gbà ṣó ní àǹfààní tó fẹ́ ṣe lọ́dọ̀ Lizzy o rí pé gbà tó dé iṣẹ́ tán ọ̀rọ̀ ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ń jẹ́ ó lé àwọn warrior ò fẹ́ lé wọn pa ó ṣáà fọ́ sí ara ẹ̀ sínú 2IC torí àtẹnujẹ ọlọ́run ní fi oúnjẹ wa síbi tó nira ta máa ṣerú ẹgbẹ́ wa torí pé a fẹ́ jẹun ó máa wà tọ́ sí ẹ lẹ́nu láti bu Alábìkẹ́ níṣẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n ti empower ẹ̀ ṣé àtọ́jọ́ tó ti ń ṣerú fún Lizzy tó ti ń ṣọmọ ọ̀dọ̀ ṣó wọ́n empower ẹ̀ rí no let's you see sórí àwọn ọkàn wà tó jẹ́ pé fat ni kì í ṣe èbú ìwọ ló tọ́nà wọ́rọ̀ sórí látijọ́ àti wà àtọ́kọ ẹ̀kọ́ lẹ́tí ló ń gbèkúrú jẹ lọ́wọ́ Lizzy látijọ́ tó ti ń ṣe fún Lizzy kí ló fi support ẹ̀ ṣó mọ̀ pé Lizzy ò kì í ṣèyàn kan tó jẹ́ pé ó máa fún ẹ̀ nǹkan tí gbogbo ayé ò ní mọ̀ ṣó mọ̀ pé àwọn àmọ̀ṣà látọjọ́ tó ti lọ ń tọrọ jẹ lọ́dọ̀ Lizzy kí ló fi support ẹ̀ rí àti wedding gown ìbòjì wedding gown ìbòjì náà tún bọ́ sí ẹ lọ́rùn àlòkù from Nigeria celebrity use it they dash me kí ló mú yes nínú ayé tiẹ̀ tó wá rò pé ìwọ ni one position pé you are better than Alábìkẹ́ make it make sense Alábìkẹ́ is working for herself you are working for Lizzy Alábìkẹ́ yàtọ̀ sí kó tọ́ life she's now an actress she has a shop you látijọ́ tó ti lẹ̀ mọ́ Ṣọlá pé látijọ́ tí MHM ti fi sílẹ̀ kí ni ìwọ rí mú bọ̀ ń bẹ MHM gan tó fi Lizzy ilẹ̀ ó níṣẹ́ lọ́wọ́ kó tó rí Lizzy ó dẹ̀ sì níṣẹ́ lọ́wọ́ ìwọ kò sí school kò síṣẹ́ kò sí business wàá kó kẹ́ńgẹ́rẹ́ wọn á ra tíkẹ́ẹ̀tì fún ẹ èlé náà ta tíkẹ́ẹ̀tì yẹn náà kò lè ju wọn náà mú lọ wàá lọ sọ́dọ̀ Lizzy wàá lọ sílé Lizzy wàá máa polówó ọjà òun ṣerú ẹgbẹ́ ẹ̀ time tó yẹ kó máa fi build life ẹ̀ Zee ṣe bó fi ń bá Lizzy polówó ọjà ẹ̀ ó fi ń build life Lizzy so who is a time waster náà ìmọ̀lẹ́jì what are you doing for a living think about it what are you doing and tó bá dẹ̀ yẹ pé ó yẹ kí pẹ̀lú gbogbo ìgbìyànjú ẹ̀ yìí ó yẹ kí sacrifice ẹ̀ ti pay off ká tẹ̀ ti rí pé ó tó bẹ́ẹ̀ o ẹ wo nǹkan Ṣọlá pé kó o lè jèrè nǹkan kan látọ̀dọ̀ Ṣọlá láti gan kí lórí jèrè o kò lè rí nǹkan kan jèrè láti ọjà tẹ́mù ni what I order versus what I got ni láti dé ó dé bẹ́ẹ̀ ó rí i pé caterpillar náà máa wà ìyẹn odidi làbúbú kò rí nǹkan kan mú jáde tábà sọ pé ìwọ MHM ṣe jù ẹ lọ kí ni MHM gan owó lórí social media láti fi please àǹtí wa àjẹyìn ọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ èmi kọ́ ni kí gbé ẹ débẹ̀ ni pé ó ti jẹ́ how many years nísìnyí tó ti wà ń bẹ̀ tán ti ń fi ẹnu fún ẹni fake promises tó ti ń fi ẹnu fún ẹni promises orí afẹ́fẹ́ tó ń gbé ẹ sórí tissue paper tó ń wá fomi sí lábẹ́ bí Adébímpé ó rí Adébímpé pull out because látijọ́ tá Adébímpé ti sọ pé àbúrò mi ni ọmọ mi ni ẹ má bàndù ó sọ pé òun máa fún mi ní Alhaji cottage ó sọ pé òun máa fún mi ní kinní kan ìgbà tó ti rojọ́ tẹnu ẹ̀ ti fẹ́ pa ó rí tó ra shut up ó ti ẹ̀rù pé ó ti kú ni àgbàtà rí tó tún jíǹde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó tún ta kókó sí wọn
Oh my God. Àwọn àgbàlagbà lórí social media wọn ò lè dress. They cannot even dress to save their lives. Ó wá tọ́ sí ẹ lẹ́nu. Ó wá mọ́rọ̀ Àbíkẹ́. Ká sọ pé Àbíkẹ́ kan. Ó ìṣì ìwọ tó jẹ́ pé wọ́n ń bọ́ àkísà sẹ́ lọ́rùn. Ṣebí àwọn aṣọ Lizzy tó bọ́ sẹ́ lọ́rùn. Eléyìí tó ní stone lọ́rùn yẹn. Ṣebí gbogbo stone rẹ̀ ti fẹ́ yọ tán. Ṣebí òun là ń rí ìgbà tó máa wọ̀. Aṣọ tó bá ti bàjẹ́ tí ó ṣe aṣọ tuntun ló ń fún ẹ̀ náà. Ṣebí aṣọ tó bá ti wọ̀ tó bá ti rí pé ó ti ní defect. Ọ̀rọ̀ máa tọ́ sí ẹ lẹ́nu ò sí màmá. Ọyàn tètè wọ́n tètè gbọ́yàn lẹ́nu ẹ̀. Ọ̀rọ̀ tọ́ sí ẹ lẹ́nu. Aṣọ tó bá ti lè wà defectful lọ́mọ yẹn máa pack tó máa send sí ẹ. Bọ̀ nínú òyìnbó tó ti ń gbaṣọ àǹkárá àti lace tó ti lò pé náà, ibo ló gan ló fẹ́ wọ̀ lọ? Gbogbo nǹkan tó ń kó fún ẹ tó ń jọ ẹ lójú yìí, ibo gan ló fẹ́ wọ̀ lọ? Well, let me tell you one thing. You need to talk because tó o bá sọ̀rọ̀, the little 100k tó ń fún ẹ, o ò ní rí gbà. So wàá ṣiṣẹ́ owó ẹ̀. At least your profession is working for this. That is just it. But don't even confuse one thing. Wípé you and Alabike, you are in the same category. No. Ìwọ ògidì olórí ẹrú ni ẹ́. Ògidì akóbàtà fẹ́ gbẹ́ ni ẹ́. Alabike is a businesswoman. Ìyàtọ̀ tó wà láàrin méjì ni. Ṣó ti yé? Don't confuse yourself. Moving on. Customer dáadáa ni. Customer dáadáa ni. Àmúbọ́ alámúbọ́. Mo like bí kí náà gbórúkọ Alábìkẹ́ bó tún ṣe kú fún ẹ. Bẹ́ẹ̀ni, ọmọ ọjẹ ìyá ni. In the history of Facebook, èèyàn tó bojú ẹ jẹ́ tó reduce it to nothing. Ó máa wà nínú ìwé wípé Alábìkẹ́. I will keep saying it. Sori, the more you come for Alábìkẹ́, the more ló máa ṣorí burúkú sí. Ó kàn jẹ́ nǹkan tó lágídí ni. But you don't want to accept the truth. You get it? Láti ọjọ́ tí Alábìkẹ́ ti dórí social media. Let me even tell you something. Look at this thing. Ẹ̀yin bá mi fojú ṣùnùkù wò kíní. Ọjọ́ tí Fọlá wá nígbà yẹn, mọ̀mọ́ Àjàrà Bùkáì. Ṣé ẹ rántí pé mọ̀mọ́ sọ pé Fọlá wo she hated her gods like mad. Gbogbo ìgbà yẹn mọ̀mọ́ support Lizzy o. Gbogbo ìgbà yẹn mọ̀mọ́ gbowó lọ́wọ́ Lizzy o. Kò sí nǹkan tí mọ̀mọ́ ò kì í sọ. She hated Fọlá. Adébímpé tó ń gbà wájú ń gbà yẹn. Is behind Fọlá like this. Momo hated Fọlá. She hated the donation. She hated everything because she was supporting Lizzy. Lizzy ń kówó fún gbà yẹn. Fast forward to today. Momo ló wá ń pinch Fọlá. Ló fẹ́ pinch Fọlá against the Dorcas. I don't understand how these people, the way their brain used to operate, I used to be like, you hated somebody. Tá bá bẹ̀rẹ̀ pé Momo nínú owó kíní Fọlá èlò lẹ contribute kò dáwó. Ìgbà tí ọmọ yẹn ti wá kọ́lé tílé ti wá dáa tọmọ ti ń gbénu ilé yẹn ní wọ́n sọ pé Fọlá ò tiẹ̀ láìkí ẹ Dorcas. Ta ló fẹ́ láìkí ẹ̀yin ló fẹ́ láìkí. Ẹ̀yin tó jẹ́ pé láti jọ́ tọmọ yẹn ti dé lẹ fẹ́ yẹ kí gbogbo project tó ṣe fún yẹn kó fail. Ṣẹ́yin ló fẹ́ láìkí ẹ. Fọlá ò láìkí ẹ. Fọlá wọ́n fọ̀ọ̀sẹ̀ lọ lé yẹn gan ni kò fẹ́ gbà. Ẹni kì í ṣe orúkọ inú ilé nǹkan ló ń gbé sí. Ṣé ẹ gbádùn? Inú ilé nǹkan ló ń gbé ń sìn. Mọ̀mọ́ ajírèbí. Torí ebi tó ti ń pa yín. Ṣé inú ilé nǹkan ni Fọlá ń gbé ń sìn? Fọlá ò láìkí Dorcas. Nú gbogbo Dorcas ò kì í ṣe ọ̀rẹ́ Fọlá. Ọmọ ìyá Fọlá ni. Nǹkan tí Dorcas ṣe nínú ayé Fọlá yẹn. Ọlọ́run, mi ò tí ì rí èèyàn tó máa wà transparent enough to do something like that. I swear. Mi ò rí pásítọ̀, ẹ gbàgbé pásítọ̀. Mi ò rí ẹni wọn. Ilé mélòó náà kọ́ fún Muyideen tó ń bo lẹ́gba? 2-bedroom flat náà kọ́ fún Muyideen tó ń gbé tó fẹ́ nu ayé ẹ̀ta. I have not seen anybody that would build such a massive house for somebody like that tó dẹ̀ marry just like that. Ọmọ ìyá ni Dorcas jẹ́ sí Fọlá. Àwọn kọ́kọ́ ti kúrò lórí friendship àbí social media. Ó ti di ìjà ọmọ ìyá. That is it. Gbogbo nǹkan tí àlùjọ náà tọpinpin nìyẹn tó tọpinpin wá pé kóun náà rí nǹkan kan rí. Nǹkan tó bí àlùjọ nínú nìyẹn torí pé kò lè ṣiṣẹ́. Àánú ni Fọlá rí gbà. Àánú ni Fọlá rí gbà. Ó dàbí Alábìkẹ́ yìí ni. Ìgbà tí Alábìkẹ́ dé gbogbo yín lẹ hate ẹ̀. Ṣebí àmẹ̀bọ tó ń gba wájú tó gbẹ̀yìn lọ́jọ́ tẹ̀ tó ní òun mọ́ Alábìkẹ́ lọ sọ. Ṣebí o fẹ́ bá yá Alábìkẹ́ jẹ ni? Ó máa dúró ṣóò tó ń ṣe.
inú ẹ̀ dùn ìgbà tí wọ́n lọ arrest Alábìkẹ́ náà lórí Facebook bí Berger ṣe post ẹ̀ báyìí Dorcas that pick that thing up you didn't do anything for that girl ó wá di èmi gbogbo yín fẹ́ máa take glory gbogbo yín fẹ́ máa pinch èèyàn against èèyàn kan ìwọ tó jẹ́ pé lójú wa ìwọ àti ìyá àjà arábùká ìyá Ajírébi yẹn sọ pé àwọn máa bá ẹ ṣàfà Alábìkẹ́ yẹn sílẹ̀ ẹ jẹ́ kó máa bọ̀ máa make sure pé kò ní ṣe fíìmù mọ́mọ́ how market ẹ̀rí Alábìkẹ́ pẹ̀lú Queen Mother ní content tó ṣe wọ ọmọ mi bó ṣe dùn bó ṣe kún síwájú tó kún sẹ́yìn tó kún ọ̀lọ́ wọ́n mà tún ti pè báyìí kí láwọn máa ṣe sí báyìí ẹ̀yin tẹ́ fẹ́ bá yá Alábìkẹ́ jẹ́ mọ́mọ́ Ajírébi how market kọ́mẹ̀ntì ẹ̀yin tẹ́ wọ́n kọ́mẹ̀ntì kà ní èèyàn kan ló sọ pé mọ́mọ́ Ajírébi ebi ti pa wèrè how market ọmọ wa mà ní on this history of Facebook ló má ti dìde tó ti wọ sinimá àwa ò kì í jáyàn ṣùgbọ́n a máa ń gbéyàn sókè ni téèyàn bá kúrò lórí Facebook àwa ò ní máa tọpinpin ẹ̀ tẹ́lọ máa gbé x kìíní wá ibi tí kìíní ibi táyé yín ti bàjẹ́ ṣẹ́rí mọ́mọ́ Ajírébi ibi tí Wọnúọlá wà rí pé opportunity fún wa ni bó lórí fákàsì lórí yàtọ̀ sí ká búra wa téèyàn kan bá ti ń rí opportunity àbí tó ti ń mèkè ẹ̀yin kan máa wò pé kó má mèkè kẹjà bọ́ ni ibi tí Wọnúọlá wà ṣèbóyá sọ pé City Boys ó ti wà lọ́dọ̀ City Boys àwa náà má lè yàn sí Naija ṣé ọmọbìnrin ilé bá wa bá àwọn City Boys sọ̀rọ̀ kọ́ tiẹ̀ fi ibì kan kọ́ fi ṣe kinní kan àmàléyàn kan náà sínú àwọn City Boy movement political kinní kan bọ́ lójú tí ẹlọ́n competition ayé yín ti bàjẹ́ ju nǹkan ẹyọ kan tó pè yín ni pé kẹ́ máa bá ayé yín jẹ lọ. ọmọ jókòó ó fẹ́ mú Wọnú wálẹ̀ ó fẹ́ mú Dorcas wálẹ̀ Alábìkẹ́ tiwa ọmọ kékeré yẹn tó tún ti wọnú Nollywood Ọlọ́run tún ti ń gbà fún ó tún fẹ́ mú wálẹ̀ náà ṣé wọ́n fi ṣe yẹn ni wọ́n fi kà ṣe yẹn wá sọ pé ká má dárúkọ àṣẹ ní mọ́mọ́ you go dey collect king kò tí ì dùn yín aláàtì a sì ń dúró de ṣóòtì Dorcas ti fẹ́ ṣe ni you go dey chop am you go feel am as if you want to die mọ́mọ́ manage ẹni ká kó sí lọ ní kó sí lọ na you call us because na peace we dey do before we all dey peace ẹ̀yin lè sọ pé you no want peace that you want the piece to turn into pieces òun láti wá pieces yín sí máa tẹ̀sán pé ká kó sí lọ ká má dárúkọ àṣeyìn tẹ́ ẹ̀ wọ wí no be you call nísìnyí báyìí ó ti sún yín ẹ fẹ́ jáàmù lẹ́tọ̀ ibolẹ̀ lè wò lórí Facebook náà kò bòyìn àtọ̀dọ̀ lovers àti haters àti kínní àwọn ọmọ yín silence ni wọ́n rí bẹ́ẹ̀ ṣe ń jẹ̀yà wọn ò sọ anything yín bàjẹ́ sí tẹ́ ẹ̀ understand the concept of life ni pé tó bá dáa fún yàn kan ó lè ran èèyàn míì kò yé yín débẹ̀ pé tó bá dáa fún yàn kan tí gbogbo agbárùkù tí pé nínú fracas wa tá bá ti bára wa jà tó bá ti di pé èèyàn kan fẹ́ ṣe nǹkan rere ká dì mọ́ra wa ká tì í sókè ká fọwọ́ ẹ̀ sókè pé tó bá dáa fún yàn kan ó tún lè ràn yàn míì lọ́wọ́ kì í ṣe speakers àwọn audience wa ń kọ́ is that not an opportunity for our audience kò ń yé yín débẹ̀ because you are so shallow minded ìbàjẹ́ yẹn gangan ló dùn mọ́ yín kẹ́ ṣáà máa ríyàn tó máa tán láìpẹ́ fún yín ṣe rí i pé Wọnú ta yín náà ẹ rí àwọn mẹ́ni ṣòwò tẹ́ ṣe fún Wọnú tẹ́ lọ gbé ẹ̀sẹ̀ wá ta ló tún ṣẹ̀sìn bọ̀ ẹ wá ní ká dúró why will we stop mọ́mọ́ we no go stop ẹ manage we no lórí ta fi máa stop we no dey stop now we dey here till kingdom come ni bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ pé ṣoṣo ẹ gbọ́dọ̀ rí jà ṣoṣo ẹ lè fowó ròyìn kó má kọ yín lójú mọ́mọ́ ẹ ti gbàgbé ni ìwé finish kí ló fẹ́ fi bú mi nísìnyí ó ti ń dùn yín wọ́n ti ẹ̀ ti bẹ̀rẹ̀ mọ̀mọ́ manage àti àmẹ̀bọ Alábìkẹ́ sọ kínní kan ó níyàn tó fojú ẹ̀ gbolẹ̀ tó jẹ́ káwọn èèyàn orí wíwú yìí wá lórí social media ó lóun ní Alábìkẹ́ wa kékeré yẹn that is mo máa ń sọ pé mo ń sọ kínní kan fún yín nǹkan kékeré ló máa ń jẹ alágbára ṣubú mo sọ kínní yẹn ọjọ́ tí kínní kọ́kọ́ bẹ̀rẹ̀ nǹkan kékeré ló máa ń gbé alágbára ṣubú nǹkan kékeré kọ́ ló gbé ẹ ṣubú báyìí Alábìkẹ́ wa kékeré yẹn òun ló mà ti gbé ẹ ṣubú báyìí o Alábìkẹ́ wa kékeré yẹn ló gbé ẹ ṣubú o look at you o wá ń sá kìtìkìtì katakata Dorcas sọ pé sí I'm coming for your page gbogbo fídíò mi tó kó o gbọ́dọ̀ kó lẹ̀ ebi apá ẹ apá mọ̀nàmọ́ná orí ẹ̀
gbogbo ìgbà tọmọ yẹn fún yín ní gbogbo opportunity láti máa post video ẹ̀ mú iye tẹ́ ti fi pa ni. For you to take Dorcas video and cut it and put it on your page, you are being paid. Ẹ dẹ̀ mọ̀ pé video Dorcas máa ń rìn gan. She's coming for all of you. Ẹ̀yin wèrè aṣòṣìmọ̀. She's coming for all of you. Ṣé bẹ́ẹ̀ fẹ́ bá tèèyàn jẹ́ ni? Let us watch títí yín máa fi bàjẹ́ náà. Bẹ́ẹ̀ni, all of a sudden you are not tired. Kí wá bí yín mọ́? Mama, we die here. Ní kí ni? Ẹ stop ṣe bẹ́ẹ̀ o. We die here. Bẹ́ẹ̀ni, we die here. Ẹ la ojú yín kẹ̀dẹ̀ la etí yín kẹ̀dẹ̀. Ṣé kí ni kẹ́ lawọ́ yín kẹ́ fún mi lò? Bẹ́ẹ̀ni, kí ni fi ń ṣèyàn? No be here we dey, no be peace we dey do. When you say you no want peace, na trouble you want. We dey give you trouble now, you still dey complain. Kí ló wá fẹ́? Wàá jẹ́ ìyàwó ni o, àgbàgbé. Wọ́n jẹ́ ìyà ni o. So Alábìkẹ́, my darling, wo continue to grow. Èèyàn tó bá ní dáa fún ni ò ní dáa fún lórí social media. Gbogbo èèyàn tó bá fẹ́ mú ẹ wálẹ̀, Ọlọ́run máa ṣe kí ni? Ó máa ṣá wọn wálẹ̀ ni. Bẹ́ẹ̀ ni, ó máa gòkè sí ni. Nínú Nollywood yẹn, gbogbo ayé máa gbórúkọ ẹ, gbogbo ayé máa mọ̀ ẹ́. Wo wàá ṣiṣẹ́ yẹn, wàá jèrè bọ̀ ń bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni, wàá jèrè. Gbogbo èèyàn tó bá sọ pé ó máa ṣubú, Ọlọ́run máa gba kádàrá wọn, gba kádàrá àwọn ọmọ wọn. Gba gbogbo ẹ̀, ó máa jọ̀ mọ́ ẹni. Bẹ́ẹ̀ ni, bó ṣe rí àdúrà máa gbà fún yín ni. Gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé òun fẹ́ máa Alábìkẹ́ wálẹ̀, gbogbo ire tó yẹ kó jẹ́ tiyín, ó máa jẹ́ tọmọ yẹn ni. Opportunity tó yẹ kó jẹ́ tiyín tọmọtọmọ, ó máa jẹ́ tọmọ. Kí lẹ fẹ́ gbà ń bẹ kẹ́ máa ṣe ká? Kí lẹ fẹ́ gbà ń bẹ? Wọ́n fi ṣe yín ni. Wọ́n fi ṣe yín ni. Ṣé ti mọ ọmọdé yìí tẹ́lẹ̀ ń bí kan ni? Kí ló máa wá ṣe yín pé ẹ fẹ́ bá tiẹ̀ jẹ́? Ṣé ti mọ̀ tẹ́lẹ̀ ń bí kan ni? Ẹ ṣàmọ̀ nǹkan tó sún ọmọ yẹn sórí social media. Báyìí lè ṣe wicked bá dẹ̀ máa sọ pé Lizzy wicked. Ẹ̀yin wèrè yẹ wicked ju Lizzy lọ. Kọ́ lè kúrò ń bẹ̀ sódà inú yín máa dùn pé àti mú yẹn àti rè bọ́ àti mélé àti rè bọ́. Nǹkan tó fẹ́ máa ṣe nìyẹn. Kẹ́ máa bá tàwọn èèyàn jẹ́ kí inú yín máa dùn, kọ́ máa bẹ̀rù yín. Kò ní dáa fún yín bíkíbi tẹ́ bá wà. Bẹ́ẹ̀ ṣe ń pèrò ẹ̀, Ọlọ́run ní gbà fún yín. Ẹ burú o. Ẹ wá sọ pé ká má nà yín lọ. A máa kú bólá làbò yín ni tẹ́ ẹ fi mọ́ ọ kú. Sherry, the mistake you made is coming for Dorcas. Mistake that you made for the rest of your life, you go suffer for coming unprovoked, for coming for that innocent girl. We no do anything. Kede wo pe ẹja ṣùmọ̀, ẹja mú wálẹ̀. Unprovoked. Ẹ wá sọ pé ká fi yín lẹ̀. Àbá ti fi yín lẹ̀ ni. Ọmọ ẹ manage o. Ẹ manage o. Àṣẹ mẹ́yẹ bọ̀lá pọ̀ ni.